yá mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òde ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ ọdún bí mo gbàládùra fún gbogbo ojú tó ń wò mí yìí pé ìdààmú ó kéré ó tóbi kò ní yà lọ́dẹ̀dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa lágbára Èdùmàrè ẹ̀yin ikú òjijì kò ní yálé wa lágbára Èdùmàrè tọmọtọmọ tayátayá tẹbítẹbí taratara lágbára Èdùmàrè a ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ a ò ní fọjọ́ lọ́jọ́ lọ ẹni títí ẹ̀ ti bàjẹ́ lágbára Èdùmàrè kò ní bà tiwa jẹ́ lágbára Èdùmàrè mo ní àwọn àgbànàbọ̀ wọn ní etí tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀ lórí ikú tó pa bọ̀bọ̀ ọmọ Ìkòròdú yìí tí gbogbo èèyàn mọ̀ ìnagijẹ sí TikTok Distopper TikTok Distopper ni gbogbo èèyàn mọ̀ orúkọ ẹ̀ sí àwòrán ẹ̀ lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yẹn àwòrán ẹ̀ lẹ́ ń wò yẹn lẹ́gbẹ̀ẹ́ Mohbad yẹn àwòrán ẹ̀ lẹ́ ń wò yẹn gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ lóríṣiríṣi látàrí iṣẹ́ tó gbé dání ṣẹ́mọ̀ ẹni tó bá ti wà lórí social media tó dẹ̀ jẹ́ wípé nǹkan tó ń fáìtì fún jù lórí ọ̀rọ̀ justice for Mohbad ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé bóyá àbí wọ́n sàsí ni àbí wọ́n ṣépè fún ni àbí wọ́n ṣe kinní kan fún ni oríṣiríṣi rumors ló ti lọ láti wá fi ìdí ẹ̀ múlẹ̀ láti jẹ́ kó yé gbogbo wa pé wọ́n ní wọn ò sàsí o wọ́n ní wọn ò sàsí wọ́n ní àìsàn yìí ó ti ń bàjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wò kó má dàbẹ̀ ní pé bóyá èmi ni mò ń ṣe àlàyé kò lè dùn lẹ́nu ti tèmi wọ́n fi ọ̀rọ̀ wá ìyàwó ẹ̀ lẹ́nu wò ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ìyàwó ẹ̀ ká tó tẹ̀síwájú ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ìyàwó ẹ̀ nù ẹ má bá mi ká lọ. Yes, it's different. So it's been happening before. It's not that it's new. Yeah, it's not new. It's not new. Maybe because he leaves his head on stone. With him, I always be with him. We stay together. It's not the first time. Because he leaves his head on stone. That's was he bleeding when you guys came there? It's not bleeding because he has injury. There was injury. There was some blood. Yes. When was the last time he asked procedure? When was the last time he asked? 2 months ago. 2 months ago. On I think February 15th. Was he at home then? Where was he? The last one, I was with him. Even he did not have any injury at all. I was with him. I owed him. When this first happened, I owed him. It's because nobody is there with him. That's what caused all this. Oh, okay. I think he was not supposed to be far away from him. Yes. Yes, and I went to bring his food. I don't used to live inside. I don't. Okay, now. I don't. But do you guys suspect anything? Like maybe any spiritual or anything at all? No. Here's the second one. Yeah, I mean, the person that spoke to us. Sir, I'm here. Are you the mom with me? Yes, sir. Yesterday morning. Okay. It was live yesterday morning, right? Yes, it was online when this started. Okay. So that video we have seen that is circulating the singlet is not today, it was yesterday morning. Yesterday morning. Because yesterday morning, what time? Correct. Maybe 9 o'clock. Okay, 9 o'clock. So you guys took him to hospital yesterday? Yes. And they are now saying this morning for when? Yes, midnight. Okay, midnight. Okay, that yesterday night was announced yesterday night. Mo rò pé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ìyàwó ẹ̀ yẹn níbi tí wọ́n gbé ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò fọ ẹ̀yin tí ẹ̀ bá gbọ́ clearly dáadáa tó èmi ń gbọ́ clearly but ó ṣeéṣe kẹ́yìn kan máa gbọ́ clearly wọ́n ń bi ìyàwó ẹ̀ léèrè pé kí ni nǹkan tó ṣe gangan ìyàwó ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé bí àìsàn yẹn ṣe bẹ̀rẹ̀ wọ́n wá ń bi léèrè pé ṣé wárápá ni ìyàwó ẹ̀ ní kò ń ṣe wárápá but wọ́n ní àìsàn yẹn ó fara pẹ́ wárápá ẹ sì máa gbọ́ síwájú láti ẹnu adé ọmọ adé níbi tó gbé yànnànú ẹ̀ díẹ̀díẹ̀ àwọn yẹn tún jẹ́ àwọn tó yẹ pé wọ́n tún mọ̀ nípa àwọn àìsàn díẹ̀díẹ̀ táìsàn bá ń ṣèyàn àìsàn lóríṣiríṣi adé ọmọ adé ó yànnànú ẹ̀ díẹ̀ ẹ sì máa gbọ́ síwájú kí ni nǹkan tó ń fa irú àìsàn yìí báwo la àìsàn yìí ṣe ń ṣèyàn kí ni àwọn nǹkan tó lè kọ́ sí ẹ̀ kí ni nǹkan tó máa ń lead sí irú àìsàn báyìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ fídíò yìí ikú tó yájú ò ní pa wá lágbára Èdùmàrè àìsàn tí ò gbóògùn àìsàn tí ó máa mú ẹ̀mí wa lọ ọlọ́run ò ní jẹ́ kó kọlù wá lágbára Èdùmàrè ìyàwó ẹ ṣe àlàyé
lọ́pọ̀lọpọ̀ ó ní kò ń ṣe ọwọ́ ayé torí wọ́n béèrè pé ṣé spiritual ni ó ní no ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí bá mi share fídíò yìí kó go fara kí gbogbo àwọn èèyàn kan lè jẹ àǹfààní ká lè rí ẹ̀kọ́ kọ́ látara irú nǹkan báyìí Ọlọ́run má jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí wa ká tó máa kẹ́kọ̀ọ́ wọ́n lè àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òun ni kò jẹ́ ká pe àgbà ní wèrè ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ bá mi subscribe sílẹ̀ Eli Global TV láti máa jẹ ìgbádùn ètò yìí lọ so ìyàwó ẹ̀ ṣàlàyé pé àìsàn yìí ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn pé nígbà tó wọ́n discover wọ́n ní kí èèyàn má kúrò ní surroundings ẹ̀ pé táìsàn yìí bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn òun máa ń hold ẹ̀ òun máa ń dìmú àìsàn tiẹ̀ yìí kò ń ṣe wárápá but ó fara pẹ́ wárápá tó bá ti ń ṣe á máa lọ́rùn bí ẹdìyẹ oníkọ́lí ṣe mọ̀ pé bí wárápá náà ṣe ń ṣèyàn náà nìyẹn àìsàn burúkú ò ní kan gbogbo ojú tó ń wo mi lágbára Èdùmàrè ẹ̀wọ̀n kan wọn ní wárápá máa ń pọ̀ fóòmù lẹ́nu wọ́n ní fóòmù títí ẹ̀ pé kò kí ń pọ̀ ní àwọn táìsàn yìí bá ń ṣe wọ́n ní fóòmù títí ò kí ń pọ̀ wọ́n ní bọ̀ tán bá tètè rẹ̀ ní dìmú tán tètè rescue ẹ̀ wọ́n máa ń survive ìyàwó ẹ̀ nígbà táwọn ti get nǹkan ìní àwọn ti máa ń monitor ẹ̀ 24/7 so ó ní níjọ́ tí ó ṣẹlẹ̀ yìí ó ló sọ wípé ebi ń pa òun dẹ̀ ní jẹ́ kí n lọ bẹ gbé oúnjẹ wa ó ló dẹ̀ sọ pé òun fẹ́ lọ sí live orí live ló wà ṣẹ́rí singlet tẹ́rí lọ́rùn ẹ̀yẹn live ló wà ó ń ṣe live lọ́wọ́ wọ́n ní bó ṣe sọ wípé ẹbó lion ẹbó tiger or something like that wọ́n ní bí kinní yẹn ṣe mú nìyẹn ìyàwó dẹ̀ wà ní kitchen ó fẹ́ lọ gbóúnjẹ fún àṣà lè sọ pé kíyàwó máa so mọ́ ìdì ó sàn já torí a máa ń pàdé ẹ̀ ní corona inquest tó máa ń interview ṣé àṣà ní táìmù fara tiẹ̀ náà so torí àwọn kan ti ń blame ìyàwó wọ́n ti ń blame ìyàwó pé kí ló dé tí ìyàwó filẹ̀ ó yẹ kí wọ́n arrest ìyàwó ni no ẹ jẹ́ ká máa rorí ká tó máa sọ̀rọ̀ ńgbà míì èèyàn lébi ń pa òun ìyàwó ẹ̀ dẹ̀ lọ gbóúnjẹ wá fún un ó dẹ̀ lóun fẹ́ wọ live orí live ló wà tí nǹkan yẹn tó ti attack ẹ̀ bí ó ṣe ṣubú nìyẹn wọ́n náwọn ará lé wọn tí wọ́n mọ nǹkan tó ń ṣe gangan àwọn ẹrù kò dákú ni wọ́n rọ̀ mí lé lórí gẹ́gẹ́ bí first aid tá a mọ̀ ní Nàìjíríà téèyàn bá dákú bẹ́ẹ̀ yẹn wọ́n sáré da omi lé lórí òun táwọn yẹn rò nìyẹn kíyàwó ẹ̀ tó débẹ̀ àwọn èèyàn ti ń da mi lé lórí ìyàwó náà ẹ má da mi lé lórí wọ́n dé sáré rọ̀ṣẹ̀ lọ sọ́sibítù but ìjọ kejì ló jẹ́ Ọlọ́run nípè ẹ jẹ́ ká gbà pé bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn torí pé kí ni ewé kan ò ní bọ́ lára agi kí ọba mi Èdùmàrè kó má mọ̀ nípa ẹ̀ ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Adéọmọadé bó ṣe yànnàná bírú àìsàn yẹn ṣe máa ń ṣèyàn ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ torí èmi ò mọ àìsàn èmi ò dẹ̀ mọ nǹkan tó máa ń cause àìsàn but Adéọmọadé á ṣàlàyé díẹ̀ fún wa nípa ẹ̀ so ká lè kọ́gbọ́n ká lè kẹ́kọ̀ọ́ látara bẹ̀ ẹ má bá mi ká lọ. báyọ̀ ó sọ pé ẹ̀bọ́n láyọ̀ lójijì nìkan ètò ìsúlẹ̀ bẹ̀rẹ̀ sípìlẹ̀ dákẹ́ tó lè sọ̀rọ̀ mọ́ nígbà tí ó yá oṣù burú lẹ̀ àwọn ẹgbẹ́ sọ pé wọ́n ṣàṣì ní ọbẹ̀ nìkan já ní ó sọ̀rọ̀ sí nìkan àwọn nǹkan kẹ̀ dárúkọ àtiwá kan tí àwọn náà jẹ́ gbajúmọ̀ òṣèré torí pé wọ́n gbà kan ní ṣùgbọ́n a dúpẹ́ pé ìyàwó ẹ̀ ti tàmálẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ wípé ó ní àìsàn kan tó ń ṣe tẹ́lẹ̀ tó wà lágọ̀ọ́ rẹ̀ tó jẹ́ pé ní nǹkan bí oṣù méjì kí nìyẹn kì í má lè bí ilé náà pé nǹkan ti ń ṣe bí ọdún méjì sẹ́yìn tó dẹ̀ ti ń lo oògùn sí àìsàn yìí ó ṣeé ṣe kí àwọn èèyàn máa mọ̀ tẹ́lẹ̀ torí ó ní àìsàn tó fara pẹ́ dáadáa ni mọ̀ ṣáàṣì yìí wọ́n ń pè ní sísọ ó fi ara jọ wárápá ṣùgbọ́n kì í ṣe wárápá ṣùgbọ́n màá yá ẹ̀ ni sẹ́rí ilé ìmọ̀ ní í ṣe pẹ̀lú ọpọlọ ni àwọn dókítà tó mo sì máa gbé dókítà kan wá sórí TikTok tó máa ṣe fún wa dáadáa ilé ìfọ́ fi ara jọ ọpọlọ ló ti máa ń bá àwọn èèyàn jà àwọn máa sọ pé bí abí ká sọ pé wáyà méjì kára pé wáyà méjì spark lónìí kíní kan sí ni ó sì máa ń ní ọpọlọ so tó bá tẹ̀sí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn onítọ̀hún ò ní mọ nǹkan tó ń ṣe mọ́ onítọ̀hún ò ní dàgbù kò ní lè gbapá kò ní lè gbẹ́sẹ̀ kò ní lè mira ẹni àkàn lọ gbá dárí ẹni ò ní lè dá dúró ẹni bá jókòó gan kò ní lè dá dúró ẹni máa ṣubú lójijì ẹni ò ní máa tó wà mọ́ pípẹ́ wárápá ṣẹlẹ̀ ṣùgbọ́n àti ò jẹ́ kí àwọn èèyàn tètè máa fúnra sí ni pé ṣẹ́ńpẹ́ ẹni tí wárápá bá mú ẹni máa rú lẹ́nu ẹni rírú lẹ́nu tí òkè tó ti wárápá lóru tí ẹlẹ́nu tí ẹ̀kí tó ti wárápá jẹ́ ẹni ò ní máa jà gbùdùgbùdù lẹ́gbẹ̀ẹ́ tí wárápá tó bá ṣẹlẹ̀ ẹni máa jà gbùdùgbùdù lẹ̀ ilé ẹni ò ní jà gbùdùgbùdù lẹ̀ Ọlọ́run ní fẹ́ burú sí wa lórúkọ Jésù àwọn tó bá dẹ̀ ní ìpèníjà mo gbàdúrà
Jesus adawole gbogbo wọn lórúkọ Jésù Kristi gbogbo má jẹ mọ́ àìsàn lórí ẹni kẹ́yìn àtẹnudọ́ngbọ̀mí àtẹnudọ́ngbọ̀mí Ọlọ́run apá má jẹ mí yẹn lórúkọ Jésù Kristi ayé òní fàìsàn sí wa so òun ti bọ̀bọ̀ yìí ìyàwó ẹ̀dẹ́ sọ pé òun torí bẹ́ẹ̀ tó lára òfin tó dé kíni ẹgbẹ́ tó bá ti ní èyí gbọ́dọ̀ kúrò ní agbègbè ẹnìyẹn torí pé tó bá ṣubú kálẹ̀ tètè rescue wọn lè gbọ́dọ̀ ní agbègbè ọ̀rẹ́dẹ̀ wà ní gbọ́dọ̀ ní sí anything like sharp object tàbí ẹnjọ ẹbí tá a máa ṣubú dùn tó lè jẹ́ ká ní àpalára kó gbọ́dọ̀ sí ní agbègbè wọn ìyàwó ẹ̀dẹ́ ni láti gbà yẹn lóde tó máa ń mójútó wọn kì í fi sílẹ̀ wọn ọjọ́ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyàwó ẹ̀ náà ní dáná ní kitchen ìyàwó ẹ̀ wà tí ìyàwó ẹ̀ ti ń dáná ó dẹ̀ ní òun fẹ́ lọ láìfù yẹn ló wà tó ti ṣubú ṣùgbọ́n àwọn tó kọjá nígbà tó ṣubú láwọn ará ilé àwọn olùkọ́ dákú ni àwọn bẹ́ẹ̀ sọ mi lé lórí so ìgbé yẹn ni ìyàwó ẹ̀ gbọ́ tó jáde tó lè pọ̀ kọ́ ni wọ́n lọ mi lé lórí ìgbàgbà wọn gbé lọ lé ìwòsàn ṣùgbọ́n ìjọ kejì kò gbé mímí so àwọn kẹtẹ wa ń blame ìyàwó ẹ̀ pé ṣé yẹ kí ìyàwó ẹ̀ fi sílẹ̀ but a lè blame ìyàwó ẹ̀ gbọ́dọ̀ dáná fún náà ṣe bọ̀ tí ìyàwó ẹ̀ máa ní kó wọ kitchen pẹ̀lú ọ̀nà ìyàwó lè ní kó wọ kitchen pẹ̀lú ọ̀nà so ẹ má jẹ́ ká tiẹ̀ bí yẹn lórí mo ti lábẹ́ comment section bí ìyàwó ti sọ̀rọ̀ táwọn èèyàn sọ pé ẹ̀ka ọ̀fọlọ́pàá pé ìyàwó ẹ̀ ló fojú rí sísè ẹ má jẹ́ ká tilé ìyàwó ẹ̀ lórí ọmọbìnrin yẹn ó ń sọ̀fọ̀ ọkọ ẹ̀ lọ́wọ́ ẹ má dùn ìwúkúwù jáde ẹ̀yin advocate orí social media ẹni yà ká sọ̀rọ̀ nínú àwọn tó ń kọ́mẹ̀ntì láì lọ ọpọlọ ẹ̀ láì lọ làákàyè ẹ̀ ẹni yà ká lanu yà ká sọ ẹni yà ká táìpù kan tó wù ọmọbìnrin sọ̀fọ̀ ọkọ ẹ̀ lọ́wọ́ ẹ má dùn ìwúkúwù jáde láì bí ẹ̀hún ọmọbìnrin so ọlọ́mọdé kálógún wàhálà kí sẹ́jọ́ ọmọbìnrin yìí ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ nìyẹn ibi tí wọ́n fẹ́ lọ sí ni pé kí ni àwọn kan tó máa ń kọ̀ sí kíní yẹn àwọn tó máa ń kọ̀ sí kí ni nǹkan tó máa ń kọ̀ sí òun mo fẹ́ ṣàlàyé fún wa sí mi ní sọ́lọ́ ìbò bíbá yìí torí òfin lo ààbò yìí wọ́n máa fi yóò bá gbé kalẹ̀ àìsàn tí ó bá jẹ́ àìsàn ibà tó lé tó ti dàgbà síyàn lára àìsàn máa padà wọ̀nyàn ní ọ̀pọ̀lọ̀ tó yẹ pé ó lè kọ́ sí òkìní nínú wa ti tẹ̀mí sí àìsàn bá tó lé ní òtẹ́yìn òmójútó tó ti wá dàgbà síyàn lára tàbí tó ti ní ìbọnú ọpọlọ èèyàn ó lè kọ́ ẹsẹ̀. ẹ̀kejì ó ní àwọn infections nínú ọpọlọ èèyàn ó lè pọ̀ ẹsẹ̀ náà. ẹ̀kẹta wọ́n ní serious illness àìsàn tó bá le náà lè fà á. ilé tó lè ní ẹni tí blood sodium ẹ̀ tó bá lọlẹ̀ jù ẹni tí blood sodium ẹ̀ bá lọlẹ̀ jù ó lè fà á ẹni tí blood sodium ẹ̀ táwọn fẹ́ pé a nílò láti máa ṣe medical check up déédéé kàtó ìbò fi yàtọ̀ sí dúdú nìyẹn ẹni tí blood sodium ẹ̀ bá lọlẹ̀ jù ó lè ní. ẹni sẹ́rí ẹni tó bá àwọn oògùn kan wà fún ara ríro tàbí fún ẹni tó bá ní depression so téèyàn bá ti mú àwọn oògùn kan wà tó pé side effect wọn ó lè lead sí nǹkan tí ó sì mọ̀kùnrin side effects lórí àwọn oògùn ara ríro kan àgbà tó ń wọ́n lé tàbí àwọn oògùn depression wọn kan tó ẹgbẹ́ wọn lé kan tó pé side effects wọn nǹkan tó máa ní lead sí nìyẹn so ara wọn kan tó ń lè fa kí nìyẹn ni mo ṣàlàyé yẹn then àwọn oògùn bí àwọn oògùn àti pé táwọn kan máa jẹ́ àwọn tó máa ń mu sìgá tàbí tó máa ń mu gbó tó pé àwọn oògùn àti wọn ṣe láti má jẹ́ kí ní ewu wọn mú mọ́ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ stop nǹkan tí wọ́n mú yẹn so tó yẹ pé àfẹ́ kí wọ́n mú àwọn oògùn wà tó yẹ pé wọ́n máa ń lò so àwọn oògùn yẹn lára side effect ẹ̀ téèyàn bá múra ó máa ń lè sí nǹkan tó ṣe arákùnrin yìí ṣe ń gbọ́ mẹ́ẹ̀ tó dájọ́ pé tá a bá fẹ́ lo oògùn gbà mí a nílò láti ṣèwádìí nípa side effects oògùn yẹn ẹni mẹ́ka máa ń do oògùn jẹ ni àwọn oògùn náà dẹ́ pé side effects ẹ̀ nǹkan tó máa ń padà fà ságbára ó burú jù àìsàn tí a fẹ́ fi oògùn yẹn wò lọ ó burú jù nǹkan tí a fẹ́ fi oògùn yẹn wò lọ. another thing tó máa ń fa nǹkan yẹn ni brain injury ẹni tó bá ní injury nínú ọpọlọ ẹ̀ ó máa ń fa tí wọ́n bá mójútó ni o bọ̀dẹ́ mọ̀ pé àṣìṣe tá a máa ń ṣe nílẹ̀ aláwọ̀ dúdú ni wípé nígbà tí nǹkan bá ṣe kò wọ̀nyàn lára ẹni lómi ṣe máa mọ nǹkan tó ń bá wọn jà lágbára so àìmójútó nǹkan yẹn nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó bá ti wá gbilẹ̀ sínú àgọ́ ara ó ṣeé ṣe kó tún mú ọwọ́ nǹkan míì dání tó wù ní ká mọ́ ní ọ̀bí à ń gbọ́ àlàyé mi then ara àwọn nǹkan míì tó tún lè fà á ó ní àṣìlò oògùn pàápàá akàdédé ro oògùn lẹ́gbẹ̀ẹ́ títì oògùn yìí ṣiṣẹ́ fara ríro ẹ̀ wá rà ó ṣiṣẹ́ fún kíní kan wá rà ó láì mọ nǹkan tí wọ́n pò pọ̀
àwọn orísun ẹ̀ àkànkà sáà tó máa gbóògùn ṣiṣẹ́ fara ríro wọ́n sáà tó máa gbóògùn ṣiṣẹ́ fún àwọ̀ká wọ́n ṣiṣẹ́ fún àgbóògùn ṣiṣẹ́ fún orí fífọ́ ǹjẹ́ oògùn yẹn gba àṣẹ lọ́dọ̀ ìjọba ǹjẹ́ àwọn kan tí wọ́n kó pọ̀ àwọn components tí wọ́n kó pọ̀ ǹjẹ́ kì í sí nǹkan tó lè dá agbára láàmú ni so àṣìlò oògùn nígbà ní oògùn tá a mọ̀ bó ṣe jẹ́ ó lè fa kíní kó dá nǹkan míì sí wa lára nǹkan míì tí wọ́n tún máa ń fà ní high blood tàbí low blood sugar wọn ló máa ń fà téèyàn bá mójútó téèyàn ò sì kíni téèyàn mójútó ọ̀tẹ́ ni o mọ̀ pé onírú nǹkan bẹ́ẹ̀ lára tó tó wá dàgbà sí lára wọn máa ń fà then nǹkan míì tó ń bá ń gbé àwọn mo ti sọ ní ṣáájú náà pé àwọn oògùn tá a fẹ́ fi gba ọtí mímu tàbí oògùn lílò lọ ní lọ́wọ́ ènìyàn nàbà wọn láti lẹ́yìn pé ẹni tó bá ti mú ọtí nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kún lọ ọtí mímu tó dédé sọ̀rọ̀ lójijì pé àwọn ọmọ tí wọ́n lójijì ó lè ká ẹ léṣe ààrẹ ti yóò sùn ọtí yẹn ní mímu ọpọlọ ẹ ti yóò sùn tàbí ẹni tó àwọn oògùn kan wà tó pé tí ẹni ẹ bá ń lo tó bá ń lò àwọn oògùn kan wà bẹ́yẹn special kan recommended oògùn wà bẹ́ẹ̀ pé èèyàn kì í tẹ́lẹ̀ stop ẹ lójijì nílò adájọ́ àwọn dókítà máa ń sọ bẹ́ẹ̀ ni ẹ bá fẹ́ stop wọn kí ni ẹ máa reduce doses ẹ ní wọn máa reduce doses ẹ sọgbọ́n ní wọn fi sílẹ̀ lójijì tó bá fi sílẹ̀ lójijì wọ́n lè fa nǹkan yìí so àwọn kan tó lè fa pọ̀ ṣùgbọ́n àwọn abẹ́lé táwọn mọ̀ ní mọ̀ pé lábẹ́ comment section àwọn tó jẹ́ medical practitioners medical doctors wọn náà tún là wà lóye ẹ̀yìn ẹjọ́ ẹ̀yìn tẹ́ jẹ́ onímọ̀ nípa ẹ̀ṣẹ̀ ìsìnkú òyìnbó tẹ́ mọ̀ nípa ẹjọ́ ẹ̀ láwọn èèyàn lóye dáadáa nípa kìíní yìí àti pé báwo ni àwọn èèyàn sì lè bọ́ lọ́wọ́ ẹ̀. yá ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu Adéọmọdé ọ̀gá mi more blessing more wisdom ọlọ́run máa jogún ìmọ̀ àti ọpọlọ fún yín ọ̀rọ̀ lẹ́ ti gbọ́ yẹn àwọn nǹkan tó lè fà tó lè lead sí tó bá ń ṣèyàn àwọn nǹkan tó lè lead sí tí ò bá tí ì ṣèyàn àwọn nǹkan tó lè fà tó lè fi ṣèyàn gbogbo ẹ̀ lẹ́ ti gbọ́ lóríṣiríṣi yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tọ́jú ara wa ẹ jẹ́ ká tọ́jú ara wa mi ò sọ pé àtọ́jú ara wa o but mo kàn tún gbà níyànjú ni pé ẹ jẹ́ ká tọ́jú ara wa àwọn àgbà bọ̀ wọ́n ní ìlera òun lògùn ọrọ̀ mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n tí ara bá le ni o tí ara ò bá ti le ẹ gbàgbé ẹ ilé ayé ìtàdẹ̀wà yìí ilé ayé ilé asán ni ọlọ́run ṣàánú wa a ò ní fọjọ́ lọ́jọ́ lọ o àṣírí ọ̀rọ̀ ikú tó pa bọ̀bọ̀ ọmọ Ìkòròdú yẹn tí gbogbo wa mọ̀ sí the stop tiktoker orúkọ tí gbogbo wa sì mọ̀ sí náà nìyẹn so àṣírí ikú tó pa nìyẹn o ẹ má jẹ́ ká rò pé bóyá àbí wọ́n sàsí àbí lórí ọ̀rọ̀ justice somebody tó wà àbẹ́nìkan tó bá jà ń ta òun ló sàsí or something like that no àìsàn tó ti wà lára ẹ̀ òun ló ṣe ikú pa a dẹ̀ ti mọ̀ náà pé tọ́lọ́mbà sọ wípé àsìkò tó àwọn àgbà bọ̀ wọn máa ń pò wọ́n ní àìsàn la máa ń rí wò a ò kí ń rí ti ọlọ́jọ́ ṣe tí àsìkò bá ti tó kò sẹ́dà tó lè dì mú wọ́n dẹ̀ sọ pé ewé kan kò ní bọ́ lára agi kọ́ bá mi Èdùmàrè kó máa mọ̀ nípa ẹ̀ wọ́n á ń ṣàdúrà fún gbogbo ojú tó ń wo mi pé lágbára Èdùmàrè àìsàn tó máa gbé yín dè kò ní yà lọ́dẹ̀dẹ̀ yín lágbára Èdùmàrè àìsàn ó kéré ó tóbi kò dá lágọ̀ọ́ ara gbogbo ẹ̀yà ara yín ọba mi Èdùmàrè á bá mi yà sí mímọ́ tá a bá wá rẹ́ni tó bá ti wá ní àìsàn kan tàbí kejì tó nọ́ọ̀sì lọ́wọ́ wọ́n á gbàládùá ní àsìkò yìí pé gbogbo ibikíbi tí àìsàn náà tó bá lè wà ní àgọ́ ara gbogbo ojú tó ń wò mí ọba mi Èdùmàrè kó bá mi fọ̀ jáde ọba mi Èdùmàrè kó bá mi wẹ̀ yín mọ́ ọba mi Èdùmàrè kó bá mi mú kó lára yín torí pé kí ni àìsàn ò ṣe é lògbà ìlera òun ló ṣe é lo ìgbà a ò ní rogun àìsàn a ò ní rí ikú òjijì mo á gbàdúrà fún ìdílé tí kìíní ti ṣẹlẹ̀ ọba mi Èdùmàrè kó má jẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ nínú ìdílé yẹn kó bá mi bu òróró ìtùnú sínú agboolé náà tó bá ti fi ọmọ lẹ̀ Olúwa ẹ bá dá ọmọ náà sí àwọn ìyàwó tó filẹ̀ bàbá ìyá tí ó fi sílẹ̀ Olúwa ẹ bá lọ́rẹ̀ ẹ̀mí wọn ẹ bá mú wọn lọ́kàn lé ẹ bá mú wọn lára dó ẹ má jẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ ní agboolé wọn lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV mo tún padà bọ̀ ire o.